Ẹ̀yin èèyàn wa, ó ga o. A sọ pé bí irọ́ bá lọ lógún ọdún òtítọ́ ọjọ́ kan òtítọ́ á bà. Ṣé rí ọ̀rọ̀ Adétutù tá à ń fi tó yín létí láti ìjọ́ bí mẹ́ta sẹ́yìn? Ashley náà nà bá ń dì ẹ́. Ṣé mo sọ fún wa? Wọ́n ní kí kábíyèsí àwọn alàgbà, àwọn olólùfẹ́ Ashley, wọ́n ló yá, wọ́n ti sáré, wọ́n ti lọ ra gbogbo nǹkan ètùtù tó fẹ́ fi ṣe báníṣe, tó máa fi báníṣe Adétutù láàfin torí ẹni tó jalè. Nǹkan tó máa ṣe fún wọn bẹ̀rẹ̀ sí ní ka gbogbo ẹ̀sùn lóríṣiríṣi tó fẹ́ fi rọ́pù Adétutù láti má jẹ́ ká Adétutù wà láàfin pẹ̀lú Ashley. Torí Ashley ní láyé òun àti Adétutù lè jọ gbé ààfin yẹn. Kọ́ran bẹ́ẹ̀ kó lọ, ló bá ń wá gbogbo ọ̀nà kọ́nà tó máa fi bá ti Adétutù jẹ́. Wọ́n lábàánijẹ́ èèyàn tó bá bàyàn jẹ́. Èbí tó bá jọ́ tó bá dẹ́kun láti bàyàn jẹ́ ní tí ẹ máa bẹ̀rẹ̀, wọ́n ṣẹ̀ máa bàjẹ́. Ìbàjẹ́ tí ẹ báyìí, ó máa lé kẹ́ńkà ni. Ìtìjú náà kò ní ṣe é kó nínú ayé ẹ̀. Bẹ́ẹ̀ ni. Lọ́ba ní kábíyèsí wá sọ fún wọn pé, wọ́n ní kán lọ ṣe ètùtù, àwọn fẹ́ lọ ṣe ètùtù, àwọn kan tètè mọ bó ṣe fẹ́ bá níṣe. Kábíyèsí ní kán lọ sinmi ẹ̀dọ̀. Ó kàn kú pé kí kábíyèsí pàṣẹ pé ó dá ẹ lọ go ahead. Torí wọ́n mọ̀ pé táwọn bá lọ dán wò, tán lọ dá nǹkan ṣe tí kábíyèsí aláṣẹ tí ò sì fi àṣẹ sí. Wọ́n mọ̀ pé wọ́n máa rí iná nù kànga. Bí kábíyèsí ṣe wá sọ fún wọn pé ó discharge pé máa lọ. Òun ò tí ì wádìí tòun. Ṣé mo sọ fún wọn pé kábíyèsí ni? Ṣé àwọn pé tí kábíyèsí ò bá tí ì sọ fún ìyá onífá, tí ò bá tí ì gbọ́ nǹkan tí ìyá onífá fẹ́ sọ, kábíyèsí ò ní lè dá kankan ṣe. Ó gbọ́dọ̀ wádìí. Kò tún tán síbẹ̀, kò tí ì lọ wo CCTV camera. Ṣèbí ń lé onílé ni. Òun kàn déédéé já wọnú ilé, kò mọ nǹkan tó wà nínú ilé onílé. Ìyẹn Ashley. CCTV camera wọ́n ló ti tú Ashley fún. Bí Ashley ṣe wọ inú ilé Adétutù tó bẹ̀rẹ̀ sí ní kó ẹrù Adétutù jáde ní rúùmù tí apátmẹ́ǹtì tí Naomi fún. Pé kí tó máa fi parí ilé tiẹ̀ yẹn kó tó kó lọ bẹ̀. Wọ́n ní kò wá tán síbẹ̀, ṣùgbọ́n apátmẹ́ǹtì Naomi ni. Ó tún wọnú apátmẹ́ǹtì míì nínú ilé Naomi, nínú chamber Naomi, building Naomi. Wọ́n ló wá lọ search. Ó wá rí Tadé ní káwò bó ṣe mú. Àwọn iyùn ó mú. Àwọn oríṣiríṣi ló bá lọ tì sínú ẹrù Adétutù. Ló bá kó gbogbo ẹ̀mọ́ ẹrù. Tó rò pé ó fẹ́ ṣe Adétutù kó mọ ipa ṣe ní máa ṣe rẹ̀. Ó ṣe kó àwọn ẹrù yẹn sínú ẹrù Adétutù tó wà gbogbo ẹ̀ kúrò láàfin. Bó ṣe dé ọ̀hún ló bá kó àwọn nǹkan tó wá rí ló wá ṣàjọ. Nǹkan tóun nìkan kó sínú ẹrù Adétutù ló tún ṣàjọ ló wá kó wá fún kábíyèsí àti àwọn alàgbà tó wà láàfin. Pé ṣé wọ́n sọ fún yín pé olè ní Adétutù, pé kì í ṣe ẹni tó ń trust, pé ìríran ti ẹ̀ fake ni, gbogbo ìṣe ẹ̀ fake ni. Ṣé kábíyèsí kúkú tó mẹ́ni tóun ní? Pé Ashley ló máa sọ̀rọ̀ fún òun tóun máa gbàgbọ́. Àbá Ashley ló máa hu ìwà kan tóun máa gbàgbọ́. Gbogbo àwọn ìjòyè yẹn àti àwọn alàgbà ló kàn wò wọ́n. Kábíyèsí kàn wò wọ́n pé ẹ̀yin ẹ̀ kàn ń gé koríko ní òkè. Taproot ńkọ́ wú láti ilẹ̀. Wú rúùtù yẹn. Kábíyèsí tó jẹ́ pé ó mọ Ashley. Pé Ashley wà compatible pẹ̀lú òun ní ààfin. Ọ̀rọ̀ Ashley ti sú òun. Ọ̀rọ̀ Ashley ló bá lé gbogbo àwọn alàgbà kúrò níwájú òun níjọ́ yẹn. Pé kẹ́ máa lọ
òun máa ṣe ìwádìí tòun. Ṣèbí ìwádìí tóun bá ti ṣe ìwádìí tòun tán, òun á pè é bóyá ó wá carry out gbogbo nǹkan tá a fẹ́ ṣe fún Adétutù. Bí kábíyèsí ṣe gbogbo investigate tó wo kámẹ́rà, wọ́n ní kámẹ́rà gan pàápàá ló tiẹ̀ ti kọ́kọ́ tú Ashley fò. Ìyá onífọ̀ ò tiẹ̀ tí dá sọ̀rọ̀ ní kámẹ́rà tó gbé Ashley jáde live bó ṣe lọ tú yàrá Naomi tó gbé sínú ẹrù Adétutù pé so go on sàn òun ni gbogbo àwọn nǹkan tó ṣàjọ gbogbo ọkọ̀ allegation yẹn yàrá Naomi ló lọ gbé jáde tó l'Adétutù lójì. At the end of the day kábíyèsí ni wò ó ẹ̀yin alàgbà ẹ̀yin tẹ́ kí ń wádìí nǹkan kẹ́ tó sọ̀rọ̀. Ohun tóun sọ pé kẹ́ má lọ òun ò tí ì ṣe ìwádìí tòun. Ṣé ẹ rí ìwádìí tòun? Ṣé gbogbo yín wo kámẹ́rà? Ó ní wọ́n wá bẹ̀rẹ̀ sí ní wo kámẹ́rà bí Ashley ṣe wọlé, bó ṣe kó ẹrù Adétutù, bó ṣe lọ sí yàrá Naomi tó lọ sáàchì ẹ̀ tó kó àwọn nǹkan tó kó, bó ṣe ń kó sínú ẹrù. Wọ́n nínú ojúgbà àwọn ìjòyè tí ó, ojúgbà àwọn alàgbà tí ó, ojúgbà àwọn elders tí láàfin o. Pé kí ni irú eléyìí? Torí ẹ̀ la ṣe ń sọ pé ṣe rí àwọn alàgbà tó wà láàfin yẹn, àwọn elders, elders, àwọn ajẹnilẹ́sẹ̀. Wọ́n ti sọ pé wọ́n ti ẹ̀ sí pé ààfin sí méjì. Àwọn ọ̀dàlẹ̀ elders. Àwọn Judas Iscariot tó wà láàfin. Wọ́n pọ̀ bíbà. Ó mà ga o. Ló bá di pé wọ́n ní kábíyèsí ni. Ṣé ẹ rójú ayé àbẹ́ẹ̀rí? Wọ́n ní gbogbo wọn ò mọ ibi tó máa fojú sí. Eléyìí débẹ̀ ó pa ẹ̀yìn dà. Ó káwọ́ sẹ́yìn ó pa ẹ̀yìn dà. Eléyìí débẹ̀ ojú tí ó rí kámẹ́rà bó ṣe káwọ́ sẹ́yìn tó pa ẹ̀yìn dà. Wọ́n ní bí kábíyèsí ṣe ránṣẹ́ sáwọn DSS kó kàn arrest Ashley. Ó náà ti gbé Ashley o. Wọ́n ti gbé Ashley lọ sí detention. Ṣó tún àbùkù? Àwọn aláìní tìjú. Ẹ wo Ashley ojoojúmọ́. Èmi ò mọ̀ bóyá gbogbo àwọn stations tó wà ní Ṣàkúrẹ́ ni àbí Ifẹ̀. Ṣé ọ̀rọ̀ Ashley ò tí ì sú wọn báyìí? Gbogbo síbi tí Ashley bó ṣe ń lọ sí pàǹtí ló ń lọ sí Kirikiri, ló ń lọ sí àwọn kéréje detention tó wà ní agbègbè nílé Ifẹ̀ l'Ákúrẹ́. Ṣé ẹ mọ̀ pé kò sí integrity? Ẹ rí pé kò ń tẹ káàkiri. Ló bá sọ pé òun ò ní yí mọ́ láàfin. Wọ́n sọ pé ó ti ń bẹ Naomi, ó ti ń bẹ gbogbo wọn pé kán dáríjì òun. Òun ò mọ nǹkan tó ń ṣe òun, kán dáríjì òun. Ṣé èèyàn máa ṣe nǹkan burúkú bẹ́yẹn kí Ọlọ́run kó máa fojú rere wò? No. Àbí kéèyàn ká má ti sọ pé káwọn èèyàn kó máa fojú rere wò. Wọ́n ní tọ́lọ́run bá ń bẹ fún wa kò sẹ́ni tó lè kọjú ìjà sí wa. Ẹ̀yin èèyàn wa, Ashley ó mà ṣe. Torí àwọn ṣe ń gbé nǹkan gbà ẹ̀yìn ẹ̀ gidi gan. Torí wọ́n ti rí pé kò wà responsible. Wọ́n ti rí pé kò wà reliable. So therefore, ẹ̀yin èèyàn mi, ẹ ṣé o. Kí la fẹ́ wí, kí la fẹ́ sọ? Wọ́n ní tá bá ju abẹ̀bẹ̀ sókè nígbàgbà, ibi pẹlẹbẹ ló máa mú lélẹ̀. Ashley, tó bá wùn ẹ́ kò change, tó bá wùn ẹ́ ìwọ dẹ̀ ló mọ̀. Ẹ̀yin èèyàn ẹ bá mi share, ẹ bá mi like, ẹ bá mi subscribe, kẹ́dẹ̀ bá mi fi tó kù sí comment section. Àbọ̀ Ọlọ́run á dájú lórí yín o. Ọlọ́run á nífẹ̀ẹ́ yín náà. Owó tẹ fi ń bá mi tẹ subscribe, tẹ́ bá mi ṣe subscribe, tẹ́ bá mi love, tẹ́ bá mi ń share. Owó náà ẹ ní fi ṣe nǹkan burúkú láyé. Ẹ ní fi gbé nǹkan burúkú ṣe. Lágbára ẹ̀jẹ̀ Jésù. Gbogbo nǹkan tẹ́ bá ti fọwọ́ bàbá, ayọ̀ ni lọ́jọ́ gbogbo fún yín. Olúwa mo ya ọwọ́ náà sí mímọ́ lórúkọ ti bàbá. Ọwọ́ náà mo rì á sí mímọ́ lórúkọ ti ọmọ. Mo ya gbogbo àwọn ọwọ́ tó bá mi subscribe yẹn. Mo ya wọn sí mímọ́ lórúkọ ti ẹ̀mí mímọ́. Ní agbára ẹ̀jẹ̀ Jésù, ẹ máa ṣe rere láyé o. Kọ́kọ́ ní ṣe ẹ̀mí wa o.
Jésù Olúwa wa. Àmín. Ẹ ṣé gan. Láyọ̀ o.